أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم صل على الألف وعلى بائه وتائه وثائه صلاة تفتح لنا أبواب الخير والسداد والتوفيق والبركة والتيسير وتغلق عنا أبواب المعن والفتن والتعسير برحمتك يا أرحم الراحمين. أسكت الله أنا كن بواتي أبان جون لو أبتاجالي جوجا سكوا الحمد لله. الحمد لله. بويا ميني ميوبو أنا كن بواتي أتيتوري دونوا أجا سكوا الحمد لله. الحمد لله. فوري أراوانا أجا سكوا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. أكي الله أكي النبي محمد صلى الله عليه وسلم. أكي بوبا بلاغبا Ọlọ́run dákun bá ṣàlékún dáadáa fún wa. Àmín. A wá kí àwọn bàbá wa àti àwọn ìyá wa pàápàá jùlọ àwọn ìyá wa ọlọ́jọ́ tèní tí àwọn àmírù wa jẹ́ assistance fún àwọn màmá. Ọlọ́run tí ó ti gbé yín kalẹ̀ báyìí má tún yín rọ̀bá mi o. Àmín. Ọba tí ó ti gbé yín kalẹ̀ báyìí má dà lámàrin yín rú. Ìkọ́ máa ṣe tọ́lọ́run bá ti fi kọ́ yín máa ṣe ọ̀nà má jẹ́ kó dojúrú. Àmín. Kí ni ta ti torí ẹ̀ jókòó àkọ́kọ́ Ọlọ́run bá bùn wá ní ọmọ àlùbáríkà ẹ̀kejì Ọlọ́run kádàrá kí àwọn ìyá wa kí wọ́n lékún láyé lóore àti lọ́jọ́ orí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni celebration of love ìpè ní a ti ń bẹ̀rẹ̀ ìfẹ́ bọ̀ nísìnyí ó ti tó 15 years. Allahu Akbar. Tá a ti jọ ń ṣe ìdùnnú tá a ti jọ ń ṣe ìbànújẹ́ lórí pé ọ̀gá mi ni Amir àwọn bàbá ò lè sọ fún wa pé gbogbo 15 years yẹn ẹ̀rín làwọn fi rín. Allah. Tó ń túmọ̀ sí wípé ní ìjọ ẹ̀rín ìjọ ìbànújẹ́ ẹjọ wà nú ẹ̀ together. Allah. Ẹ wá jọ ń ṣe ẹjọ ń pa ẹjọ ń kún ọ̀nà wa bring result yín sáyé. Allah. Bó bá rí bá mi result tọ́nà ó bring sáyé náà nù. Allah. Akramakillah mokima ẹkú akin nínú táwọn èèyàn máa ń sábà róòjù ni pé àwọn máa fà àmọ́ ìjọ máa fà ara yín wallahi bẹ́yìn ṣe ló tún yàtọ̀ ẹjọ́ máa fà ẹni ẹ̀kọ́ ẹni ìbálòpọ̀ ìbáṣepọ̀ bẹ́ẹ̀ ṣe lè handle àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe lè manage àwọn èèyàn ẹ tún wá ṣàṣeyọrí lára ọkọ. Allahu Akbar. Ẹ̀dá kan bá ń gbọ́lọ́n tóbi fún wa. Allahu Akbar. Èyí tí mo sọ yìí laysa min nahiyatil mujamala. Tẹ́yàn bá ń ronú pé kóun ṣàṣeyọrí lórí ọmọ yóò kọ́kọ́ rò pé ṣé mo ti ṣe lórí ọkọ náà àbí mo ti ṣe lórí ìyàwó. Ẹkún Àmírù lọ́wọ́ púpọ̀ lórí vision wọn láyé. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó yẹ ká mọ̀ yí pé ní ayé ò ní dùn fẹ́nìkan tí ò bá níyàwó rẹ̀. Ẹ̀yin wá jẹ́ ìyàwó rẹ̀ fáwọn bàbá ẹ jẹ́ ìyàwó rẹ̀ fún wọn ẹ tún wá jẹ́ ìyá rẹ̀ fáwọn ọmọ tẹ́ bí ẹ tún wá jọmọ rẹ̀ fáwọn àgbàlagbà wallahi bẹ́ẹ̀ bá dá jókòó nù lé lẹ́yìn tẹ̀sùbá alhamdulillahi tẹ́ ẹ máa ṣeun ẹ tún máa sùjúdù ẹ tún máa sàjádà yìí pé Ọlọ́run mọ̀ dúpẹ́ o ò dọ̀rọ̀ mi rú nítorí pé èèyàn jọ máa fọ́ òní kéèyàn máa rìn ọba tó wá ní kẹ́ máa rìn Ọlọ́run dákun ọ̀rọ̀ yín má jẹ́ ó dàrú láyé o fún ti birthday yín mo wá ní àhún لأمينتنا وفرحا فسرت اليوم 40 عاما 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 أمينتنا وفرحا أنيها في أمينتنا وفرحا فسرت اليوم 40 عاما فسرت اليوم 40 عاما ọjọ́ tí wọ́n bí yín round up náà nù ní mà
ẹ̀ ń lò bọ̀ ẹ lò 10 years láyé ẹ lò 20 ẹ lò 30 ẹ wá débi wípé ayé ò tún lékún mọ́ yóò máa dínkù láti sin lọ. Allahu Akbar. àlékún ò bára mọ́ achievement nìkan làlékún ò bá. Allahu ẹ lè máa Akbar. kọ́lé sí ẹ lè máa ra mọ́tò sí àmọ́ nínú bọ́dì gbogbo ẹni bá ti pé 40 years láyé ìjọ náà ni ó máa dínkù. Allahu Akbar. níjọ náà làwọ̀ máa dágbére fáyé yóò máa ya kúrò níbi ara ẹran díẹ̀díẹ̀. Allahu Akbar. níjọ náà ojú ó máa lẹ oríkèéríkèé ara ó máa lẹ ìwọ̀n túmọ̀ sí pé 40 tẹ pé nì èyí tó kù tẹ́ lò láyé fi ṣiṣẹ́ àlìkíyàmọ̀ ni. Allahu Akbar. èèyàn ti lo láhàwù bẹ̀ èèyàn ti lo láyìnbù bẹ̀ èèyàn ti lo tún wọ́n tàfà kúrùn bẹ́yìn náà kún bẹ̀ èyí tó wá kù náà làlìkíyàmọ̀ pé kí láà ṣe lóyìí tó kù láyé tí ń lò yìí mo fẹ́ fi sin ọlọ́run. Allahu Akbar. ẹ ti dé stage bẹ́ẹ̀ báyìí nísìn ọlọ́run dákun mọ́ gbà yín má mírù lọ́wọ́ lójijì. Àmín. Ẹ bá wọn ṣàmì o. má wàá gba àmírù náà lọ́wọ́ yín lójijì. Àmín. àmírù lè rẹ́ni rọ́pò yín báyìí. tún àti rí látàná kìí ṣe ní wá ní tún rí. ẹ fọkàn balẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ajé àga kápá rẹ̀ ọlọ́run dákun bá aṣàlékún oore yín ọlá ti tóbi ọlọ́run. Sallallahu sallam. ọlá la ilaha illallah. Àmín. wọ́n ní kò sí mọ́síná ní jẹ́bẹ́. Tọ́. kọ́ mo wí o èmi kọ́ mo ẹnu mi kọ́ lẹ ti gbọ́ amir. àmọ́ bàbá amiru ni wàá fi ṣe rọ́bà náà ẹ try fún wa gan wọ́n sì kún mi lójú ní ìta lọ ní Saskatchewan ní ọjọ́ náà. Wọ́n ò gbọ́ yín dáadáa sà ó yá kí ẹ lo eléyìí. wọ́n jẹ́ ẹ̀dá tí Ọlọ́run bá dá dáadáa wọ́n kún mi lójú púpọ̀ kódà wọn ọ̀mẹ́ni tí ń ṣe nǹkan wọ́n sì wá èmi ò wá mọ̀ pé yìí ń dárúkọ ẹni yẹn mo kàn léyìn àmì nǹkan mo wá rántí pé mo léyìn àmì nǹkan fẹ́ ṣe ìyàwó wàláhì ẹ kọlà dáadáa sí mi lẹ́mìí púpọ̀ gbogbo jọ́táyé bá ń jáyé ẹ̀ ní dẹni yẹ̀yẹ́. Àmín o. ẹ wá ṣeun ẹ ṣe pọ̀ fún tẹ́ ẹ̀ ṣe fún àlùmọ́ àná Muhammad. Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn àfáà wa àgbààgbà tí wọ́n rọ kiri ká yín àwọn ọ̀gá mi ni wọ́n. ọmọ kéwú lè mi o. ẹ wá mọ̀yàn manage púpọ̀ ọ̀rọ̀ yín ò ní dàrú. Àmín. àmírù wa lẹ jẹ́ olórí wa lẹ jẹ́ ẹ̀ ní dẹni ẹ̀yìn. Àmín. ọlá ti tóbi ọlọ́run wọlé àdùnnú tí máa ń wà lọ́kàn mi ti bá ń rí yín tẹ́lẹ̀ kò kí ń sábà rọrùn kéèyàn máa yàn kó sì sáré gbà fún yàn. Wallahi. àmọ́ ó rọrùn fún wa láti mọ̀ yín láti gbà fún yín. Allahu Akbar. àìfàìmọ̀ yín láìfà ìgbà. Wallahi. ọlọ́run dákun ọ̀rọ̀ yín ti ń tó má jẹ́ kó dàrú o. Àmín. kìbìlátàyìn ọ̀nà níjó bàjẹ́. Àmín. subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. ẹ tóbi o. Allahu akbar. àwọn èèyàn ti ń jẹun ẹ gbọ́ lọ́hùn tóbi. Allahu akbar. ó tó bẹ́ẹ̀ lóòótọ́ ká jẹun oúnjẹ pọ̀ ju ká má jẹ lọ jíjẹ náà lọ gbé wá fún inshallah last program náà lélẹ́yìí kí akéwútúbà